Kí ẹ̀yin ìyá mi, mo kẹ́yìn bàbá mi, ẹ káàárọ̀, mo kí yín diaspora, mo kí gbogbo yín pátápátá. Ṣé ti rí, àwọn máa update yín everyday. Kẹ̀lẹ́ wọn pé ìlú tán pè Nàìjíríà yẹn kò work. Ibi bàláwa ṣe rí ibi táwa ọjà ni. It's like a fish, àwọn pè ní fish market. Ṣé ti rí, a lot of job not creative for youth. Ṣé ṣe pa àwọn youth tí wọ́n rí iṣẹ́ ṣe, kò sí nǹkan tó wọ́n tán bíbà ẹja ẹran. Nǹkan tó jẹ́ nǹkan bẹ̀ nǹkan ìlò gbogbo ẹ̀ náà ń tà nígbà. Àwọn gọ́ọ̀mẹ̀ntì wò ṣe nǹkan wà láàrẹ̀ ẹ̀sìn fún wọn ṣẹ́ anything. Wọ́n kàn fi ìyà jẹ wá ni wọ́n á ń gbọ́ àwọn Nàìjíríà. Wọ́n Nàìjíríà olórí burúkú wo. Wọ́n Nàìjíríà wèrè wo. Ẹni ẹ wò. Ojú rẹ̀ tí wọ́n dẹ̀ wá bíbà wọn rí nǹkan ṣe. Ṣé wọ́n ya wèrè ni? Sórí wọn burú ni. Wọ́n dẹ̀ ń kó wa jẹ everyday. Wọ́n kó wa jẹ everyday. Wọ́n kó wa jẹ òní ẹ wò. Fish non tanga òní ṣẹ́tìrì àṣẹ márílè akọni ká máa update ní kẹ́lẹ́ àwọn wọn ṣe kankan wọn ṣe anything wọ́n create a lot of job fún youth ń ríṣẹ́ ṣe ni wọ́n ń dùn wọ́n ń gba owó òní ṣẹ́tìrì kẹ́lẹ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa olórí burúkú ni wọ́n ṣe kankan wọ́n kàn mú wa wọ́n kàn pé wọ́n pè ní wọ́n Nàìjíríà wọ́n ojú wa ti la wọ́n Nàìjíríà olórí burúkú ẹ máa ṣòfò ní ẹ̀yin olórí burúkú yìí ṣẹ́tìrì òní ṣẹ́tìrì wọ́n ṣe ní tí wọn ìwọ ọmọ ìyá mi tó jẹ́ youth tí wọ́n ṣe tó yẹ pé ojú ẹ̀ sì dúdú tó yẹ pé aṣọ tán fi bójú wa yẹn tó yẹ kó ti là ti pẹ́ wọ́n ń tàn wá jẹ tó bá dìgbà ìdìbò náà máa rántí yín tó bá ti dìbò tó bá tẹ́wọ́ àti dìbò kọ́ńtà wọn ò tún rántí kankan mọ́ wọn rántí yín mọ́ nìyẹn ó tún di next ìbò míì nǹkan tó sọ pé youth wa Nàìjíríà ṣé ẹ kó rí bẹ́ẹ̀ òní ṣẹ́tìrì òní a tún lọ session bí tọ́jú ń ta ẹran nìyẹn ṣẹ́tìrì ẹtìrì ẹ̀wọ̀n country kéré gan wọn ní nǹkan tó Nàìjíríà o ẹ̀wọ̀n bọ́n yẹn ṣe country wọn ẹ̀wọ̀ ṣẹ́tìrì session bí tọ́jú ń ta ẹran lílé yìí ṣẹ́tìrì gbogbo ṣẹ́tìrì àríkàn ṣẹ́tìrì nǹkan báyẹn mo kàn ní update ní ṣẹ́tìrì bros ṣẹ́tìrì olórí burúkú wọn kàn ń kó wa jẹ wọn ń kó wa mì àwọn tó máa ṣòfò dànù ayé wọn máa bàjẹ́ ni àwọn nìkan wọ́n Nàìjíríà ojú wa ti là gbogbo ilé àṣẹ máa rí akùn ní gbogbo àwọn gbogbo máa dán máa dà ó dà kankan ó kàn ń worst everyday by day ni ṣẹ́tìrì ó worst everyday by day ṣẹ́tìrì wọn generate nǹkan wọn ṣe anything it's nonsense ló ń ṣe fún ọ nonsense ṣẹ́tìrì ibi tó ti ń ta gbogbo ẹ̀ ó wà ń bẹ̀ o African stock wà ń bẹ̀ everything wà ń bẹ̀ o tó bá ṣe fẹ́ sí ni ṣẹ́tìrì wọn ṣe anything o àwọn olórí burúkú mo kàn ní update ní ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ̀yìn àǹtí mi ẹ̀yìn ọkùnrin mi